أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ fọ́lọ́run ọba àlékè ọlá tí ó ṣe wá ní káfíìrì elétí ikún àti gbọ́n tí àwọn pípò yìí ń sọ nínú fídíò tí mo ra play yìí. Mo ti sọ fún yín àwọn Christian ni wọ́n ń fọ́ǹdì wọn, information yìí dé ti gbọ́ mi ní time kan sẹ́yìn, mo dẹ̀ follow ẹ̀ up, mo dẹ̀ bá pé tòótọ́ níbẹ̀, ṣùgbọ́n ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú wàhálà òṣèlú wọn, Ọlọ́run bá máa dá wọn lóhùn níbi tí wọ́n ti retí èsì. SS Baba, this is a special appeal fún ẹ. Ó sọ pé ó challenge àwọn àfà, adá ẹ lóhùn. Olóòmú condition wá, kò mú làákà ìdání ṣùgbọ́n àṣìtẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ náà àbí? A fún ẹ ní a ní kó mú déètì, ó ní pé ká mọ́jọ́ tó bá wù wá, because mo ti rí tó ti ń gbà àwọn ọmọ kékeré kan jáde nínú yín tẹ́ bẹ̀rẹ̀ sí fẹ́ mọ dá bí ọgbọ́n ẹ̀wẹ́. Àwọn kan ní èmi ò support èèyàn kankan ṣùgbọ́n báwo lẹ ṣe lọ mú déètì? Ara òun ló ní pé ká mọ́jọ́ tó bá wù wá, èmi mọ́ ọkọ̀ tìyẹn ṣe ó sì ní rárá. Gbogbo ọjọ́ lòun fi rẹ́dì fún wa, nítorí òun wí lẹ́nu nínú àwọn nǹkan kúfùrù yìí, ó dá òun lójú dáadáa. So SS Baba, going forward, àwọn brothers wa kan ní Islam ti sọ fún mi wípé ó ti gbé condition yìí náà wá tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ti discover wípé àwọn Nigerian Broadcasting Corporation wọ́n ní àlá wọn láti irú àwọn nǹkan báyìí. Then mo dẹ̀ rí pọ́rọ̀ tí wọ́n ń sọ múlàkà ìdání, because ìwọ bó ṣe wà ó dórí radio station rí, ìran rẹ̀ kankan ò dórí TV àbí radio station rí, wọn mọ̀ ẹ́. Látọjọ́ tó ti ń ṣe bàjẹ́ tó ń ṣe orí TikTok ń bí náà ló sápamọ́ sí, ó lọ sórí radio station. Báwo la ṣe wá ní ká dúró lórí TikTok lénìí tó wá ń sá lọ sórí radio station? Torí bẹ́ẹ̀ radio station yẹn àwa gbà tẹ́lẹ̀ torí pé a fẹ́ kó jẹ́ pé wàá wá ni, ṣùgbọ́n a ti rí pé kò ṣeé ṣe nísìn, radio station ti kúrò nínú ẹ̀. Lódiwọ̀n ìgbà tó bá jẹ́ pé lórí TikTok náà ló ti ń ṣe bàjẹ́ yìí, máa bọ̀ wá ní January 30th ní dédé aago 9 alẹ́, àmọ́ wa máa wà live. Ó sọ yí pé ó fẹ́ mú èèyàn 4 dání, right? Ìyẹn ò ní ṣeé ṣe, because owó ọjọ́ orí tí mo wà àti adúrú gbogbo tó lọ́wọ́ bá ṣe fún mi yìí ní jókòó síbẹ̀ kẹ́ máa wá ṣàwàdà kẹ́ríkẹ́rí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí page yín. Ìwọ ní abẹnú gan wọn, ṣùgbọ́n tó bá ṣe pé àyà wa ń pa ẹ́, ó believe pé mission yẹn jù ẹ lọ, máa fún ẹ láǹfààní méjì. Àkọ́kọ́ nínú àwọn àǹfààní ni pé láàrin èyí sí 30th yẹn, pé gbogbo àwọn tẹ́ ẹ bá jọ dára yín lójú láàrin yín, gbogbo tí wọ́n bá mọ̀ pàápàá kí wọ́n kọ́ ẹ ní more than 2 weeks lẹ́ní báyìí láti fọ̀rọ̀ jomi ó torú ọ̀rọ̀. Gbogbo tíríkì tẹ́ bá mọ̀ pàápàá àti gbogbo tẹ́ bá ti kà ẹ bára yín sọ, kódà tún kọ́ lẹ̀. Èmi ò ní kọ́ nǹkan kan lẹ̀ wá, ṣùgbọ́n ìwọ kọ tiẹ̀ lẹ̀ so that ó lè mọ ju gbogbo ẹ̀ bó bá ti wù ọ́. Àǹfààní kan nìyẹn. Àǹfààní ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni wípé mo ti rí ọmọ kan láàrin yín tí wọ́n ń pè ní Mamluk tí ń sọ pé ìmọ̀ nǹkan kan, ọmọ ẹrú kan báyìí tó dàbí pé léyìn ẹ lọ yọ kó lórí ó dà. So mo lè fún ẹ láǹfààní ẹlẹ́ẹ̀kejì, òun ni wípé ó dá ẹ lè pé méjì, right? Ẹrù yẹn ti pọ̀ ju èèyàn kan lọ nínú yín, ó ti fún yín lọ́rùn. Mo fún ẹ láǹfààní àti pé méjì pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, k'Ọlọ́run fún mi lókun àtagbára. Èmi nìkan yín mọ̀ dá ẹ̀yin méjì lóhùn, nígbà tó pé léyìn àti ẹ̀tún mọ̀ pé kí ó ń tiẹ̀ gẹ́gẹ́ bí ẹni lọlé kí ó ṣe mọ̀ pé yóò jẹ́ kọ́rọ̀ òun ó dùn dáadáa. Bí bá ń pe Lárúbáwá fún òun náà mọ̀ pé ní Lárúbáwá padà yóò mọ̀ wí tiẹ̀. So ẹ lè pé méjì, ìyẹn ńkọ́? So ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ ó ní pé ò ní dáhùn béèrè kankan pé ò ta ifá fún wa. Mi ì bí ẹni béèrè nípa afá, èmi gan ò mọ̀ nǹkan kan nípa afá, mi ì mọ̀ nǹkan kan nípa àṣìṣe tẹ́lẹ̀ ń ṣe. So má bẹ̀rù, má fòyà. Gbogbo alágbọ́n nǹkan tí ṣèyíkì àwọn mùsùlùmí, gbogbo apápátá alágbọ́n nǹkan tó sọ wípé àwọn NBC wọn ò ní fàyè gba irú show yẹn ní orí radio station. A dẹ̀ ti sọ náà yìí pé orí TikTok handle àwọn tá a dárúkọ yìí náà la fẹ́ lò, tí kò bá sáyè fún àwọn bí Oríyọmí, Yínká Ayéfẹ́lẹ́, Kọ́lá Olóòtú yẹn TikTok page wọn, a lè lo Very Dark Man, tàbí tó bá yẹ jẹ́ pé Ọba Solomon náà ní orí TikTok page wọn, a lè lo ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan. Ẹlẹ́ẹ̀kejì ni pé bí mo ṣe sọ pé àwa 4 là ń bọ̀, bẹ́ẹ̀ ni àwa 4 là ń bọ̀. A ti sọ pé kẹ́yìn náà lọ́dọ̀ yín ẹ lè jẹ́ 4, ẹ lè jẹ́ 100, ẹ lè jẹ́ 500, ẹ lè jẹ́ 1000. Tí àwọn kan bá ti sọ̀rọ̀ tí wọ́n bá rọ́rọ̀ tán fẹ́ sọ, bóyá ìbéèrè yẹn fẹ́ pàkàsọ, wọ́n lè gbé àwọn ẹlòmíì wá láti ìsàlẹ̀ kan gbé wọn wá sí òkè. So tẹ́ bá lérò pé bóyá èmi nìkan àbáwa 2 là ń bọ̀, kò ṣeé ṣe, àwa 4 àwa là ń bọ̀. So bẹ́ẹ̀ yẹn sọ pé January 30 ká wá sórí page yín, èmi ò mọ̀, kò sí èèyàn kan tó fẹ́ wá sórí page yín. Orí page wa la ti ń sọ̀rọ̀, ẹ̀yin lẹ sọ pé nǹkan tá à ń sọ kò rí bẹ́ẹ̀. Tí nǹkan tá à ń sọ ò bá rí bẹ́ẹ̀, you have the right to come to our page láti wá challenge nǹkan tá à ń sọ. After all, àwọn a lot of our fans ni ó ń wá sórí page wa tó ń bá wa sọ̀rọ̀ lórí page wa. Tẹ́ ẹ bá dẹ̀ lè wá sórí page wa, a ti fún yín ní orí page tá a fẹ́. So tí ò bá ti sí ààyè láwọn orí page tá a fẹ́ yẹn, ẹ ò lè expect wa ká wá sórí page tó dọ̀tí yín. Orí page tá a fẹ́ òun nìyẹn, TikTok page àwọn tí mo dárúkọ yìí. Tó bá yẹ pé yín náà lè fẹ́ dáhùn gbogbo ìbéèrè wa, kò sí wàhálà.
tẹ́ bá lè bọ̀ àwa fún ẹ̀yin ní àǹfààní láti pé 1000 lọ́dọ̀ tiwa àwa mẹ́rin là ń bọ̀ a ò gbéyàn kankan wá sókè àwa mẹ́rin péré náà là ń bọ̀ bọ̀ yí pé bóyá ẹ fẹ́ bá wa méjì kan sọ̀rọ̀ irọ́ lásán nìyẹn ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ ń pè wá ń kèfèrí ibẹ̀ gan ló yẹ kẹ́ ẹ ti jókòó kẹ́ ẹ ti mọ̀ wípé Allah yìí kò lè ẹ́bà jẹ́ ọlọ́run tó dá wa láéláé ọlọ́run ò lè dá wa kó tún wá kórìíra àwọn kan lára wa kò possible ọlọ́run tó sì mọ̀ nǹkan tá a fẹ́ wá ṣe kán tó sorun wa ṣé òun ló tún máa wá dá wa ló tún máa sọ eléyìí o bó ṣe ń lọlé ayé yìí ọ̀tá mi ló máa jẹ́ o ọlọ́run tí wá ń mú àwọn èèyàn tó dá ó tún ń mú lọ́tà irọ́ lásán ni Allah ìkórìíra ni ìfẹ́ ni ọlọ́run Olódùmarè ìbẹ̀rẹ̀ tí máa mọ̀ pé Allah yìí kò lè ẹ́bà jọ ọlọ́run ibi tẹ́ ti máa ẹ lọ gbónú Quran ẹ̀pá ẹ̀ẹ́dẹ̀ wá sọ fún wa pé Allah yẹn ó ní kún fàyà kùn kò lè pààyàn fún ara ẹ̀ àmọ́ ó lè rán àwọn mùsùlùmí kan lọ máa pààyàn tó bá tún wá pààyàn tó wá tún wá sọ fáwọn mùsùlùmí pé ẹ̀yin kọ́ lẹ pa o èmi Allah ni mo pa ìbẹ̀rẹ̀ máa ti mọ̀ pé Allah yìí kò lè ẹ́bà jẹ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin ẹ pè wá ní aláṣìṣe ta ni aláṣìṣe nínú àwa àti ẹ̀yin fi òkúta lé yín lẹ̀ ẹ lọ ń sin òkúta lu onílù ta ló ń ṣàṣìṣe ẹ fi èdè tọ̀dọ̀ tí yín lẹ̀ ẹ ń lo èdè lárúbáwá ẹ bá wọn fi sin Allah kò yẹ kẹ́ ti mọ̀ pé Allah ò kí ń ṣe tọ̀dọ̀ sí yín ẹ máa fi ìlú yín lẹ̀ ẹ máa ní láti kọrí sí Kaaba nílẹ̀ lárúbáwá ibẹ̀ lọ́lọ́run yín wà àwa ò kí ń ṣe aláṣìṣe ẹ̀yin gan aláṣìṣe torí tẹ́ bá lọ wo Quran yín tó ní a ò ní rán òjíṣẹ́ kan níṣẹ́ àyàfi pẹ̀lú èdè àwọn èèyàn ẹ̀ kó lè ṣàlàyé nǹkan tá a fi rán fún wọn Muhammadu àwọn èèyàn ẹ̀ ni wọ́n rán sí torí àwọn lárúbáwá ò fìgbà kan lójíṣẹ́ rí ẹ wo ọ̀rọ̀ pọ̀ ìbéèrè pọ̀ ńlẹ̀ àwa ò kí ń ṣe aláṣìṣe àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá gan ni aláṣìṣe tó wọ́n ti fi nǹkan tó dọ̀tí wọ́n lẹ̀ wọ́n wá wo nkoko mọ̀gùn ológun ẹ̀yin tèmi Allah kò kí ń ṣe ọlọ́run Olódùmarè olúwa ilé Kaaba ni ẹ ti rí báyìí pé bóyá ogbè ṣe ń lọ yìí ìfọ̀rọ̀wérọ̀ yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé kò ní lè wáyé torí àwọn àfáà yìí àwọn conditions wa wọn ò tí ì meet ẹ̀ tọ́wọ́n bá dẹ̀ ti meet ẹ̀yin èèyàn wa àwa continue lórí show tọ̀dọ̀ sí wa lórí page wa àwọn ọmọ Yorùbá àwọn ọmọ ọkọ wọ́n mọ̀ pé àparọ̀ bá ṣe ń kà á wọ́n lọ yẹ̀ wò ipe ṣọ́lọ́run ló máa sọ̀rọ̀ báyìí Allah ó ń fi ẹṣin búra ó ń fi kẹ́tẹ́kẹ́tẹ́ búra ṣe bá Allah ló dá wọn kíní ó tún fi wọ́n búra ó ń fi òkúta búra kò possible torí àwọn ìran Yorùbá ìran tó gbọ́n ni most educated tribe in Africa ẹ wá fi èdè lásán èdè Lárúbáwá tó bá àwọn bàbá wa ò mọ̀ súnmọ́ ẹ ní ẹ wá fi kó wọn lẹ́rú àmọ́ báyìí bèbí ti ṣẹ́jú. ẹ má gbàgbé ẹ̀yin èèyàn wa àwọn àfáà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn Fúlàní ni wọ́n kì í ṣọmọ Yorùbá àdàmọ̀dì ni wọ́n mọ̀ pé mọ̀ nǹkan tó ń pè ní àdàmọ̀dì loyalty wọn ilẹ̀ Lárúbáwá ni wọ́n fẹ́ kó wa lẹ́rú fún ìran Lárúbáwá ni Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè olúwa ilé Kaaba ni mo sọ yìí mo dúró ó dìgbà.